Èyí ni ọ̀run ṣíṣí ti ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 23 oṣù kẹjọ ọdún 2022 tí bàbá wa nínú Olúwa olùṣọ́-àgùntàn Énọ́kù Adéjàre Adébóyè kọ. Àkórí ẹ̀kọ́ wa tòní ni ní ìtẹ́lọ́rùn apá kejì. Ní ìtẹ́lọ́rùn apá kejì. Bíbélì kíkà wa ó wà nínú ìwé Fílípì orí 4 ẹsẹ̀ 11 sí 13. Àkọ́sórí wa ni a mú láti inú ìwé Fílípì orí 4 ẹsẹ̀ 11 tí ó kà báyìí pé kì í ṣe pé èmi sọ nítorí àìní, nítorí pé ní ipòkípò tí mo bá wà, mo ti kọ́ láti ní ìtẹ́lọ́rùn nínú rẹ̀. Àlàyé tí bàbá wa ṣe ni èyí. Ohun kan pàtàkì nípa ìtẹ́lọ́rùn ni pé ó jẹ́ nǹkan tí ènìyàn lè kọ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́. Paul sọ pé òun ti kẹ́kọ̀ọ́ láti ní ìtẹ́lọ́rùn, bóyá òun ní lọ́pọ̀lọpọ̀ tàbí kékeré. O lè kọ́ ẹ̀kọ́ ìtẹ́lọ́rùn àti pé o lè bẹ̀rẹ̀ kíkọ́ rẹ̀ ní báyìí. Gbogbo ènìyàn nílò láti kọ́ ẹ̀kọ́ láti ní ìtẹ́lọ́rùn. Nígbà tí o bá wo àlàyé Paul, o lè lóye ìṣàrò ọkàn rẹ̀. Ohun tí ó ń sọ ní òtítọ́ nígbà tí ó sọ pé ó ní ìtẹ́lọ́rùn, bóyá nínú ọ̀pọ̀ tàbí nínú àìní, ni pé ó mọ̀ pé kò sí ipò kan tí ó wà títí. Èyí jẹ́ ìṣàrò pàtàkì púpọ̀ láti ṣe ìrànlọ́wọ́ fún wa láti kọ́ ẹ̀kọ́ ìtẹ́lọ́rùn. Nígbà tí o bá mọ̀ pé ipò tí o wà lójoojúmọ́ kì í ṣe títí láé àti pé àwọn nǹkan yóò dára láìpẹ́, ìwọ yóò ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ohun tí o ní báyìí. Nígbà tí o bá mọ̀ pé gbogbo ọjọ́ kì í ṣe fún ayẹyẹ, ìwọ kì yóò nírètí láti jẹ gbogbo oúnjẹ tí o ṣe lójoojúmọ́. Bí ó tilẹ̀ wù kó rí, gbogbo ohun tí o nílò ni láti jẹun tí ó tó láti fún ọ ní agbára fún ọjọ́ náà. Níwọ̀n ìgbà tí o bá ti kọ́ ẹ̀kọ́ ìtẹ́lọ́rùn, ìwọ yóò bẹ̀rẹ̀ láti máa gbádùn àlàáfíà Ọlọ́run tí ó kọjá gbogbo òye, nítorí ìwọ kì yóò ṣe àníyàn nípa ọ̀la. Ní kété tí o bá ní ìtẹ́lọ́rùn, kò sí ẹnìkan tí ó lè dán ọ wò láti ja olè tàbí yí ìwé. Ní kété tí o kò bá ti ja olè tàbí yí ìwé, ìwọ yóò rí wípé kò sí nǹkan kan tí ènìyàn lè ṣe láti gbọ̀n ọ́. Nígbà tí àìní ìtẹ́lọ́rùn bá ti mú ọ ṣe nǹkan tí kò yẹ kí o ṣe, ìwọ yóò bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù lójijì. Jésù Kristi wípé, èmi kì yóò bá yín sọ̀rọ̀ púpọ̀, nítorí ọmọ aládé yìí wá kò sì ní nǹkan kan lòdì sí mi. Jòhánù orí 14 ẹsẹ̀ 30. Tí o bá ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ohunkóhun tí Ọlọ́run fún ọ, o kò ní gba ohunkóhun tí èṣù ní fún ọ. Nínú ìwé Lúùkù orí 4 ẹsẹ̀ 1 sí 8, èṣù fún Jésù ní ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ àti òkìkí, bó tilẹ̀ jẹ́ pé ebi ń pa Jésù àti pé ó rẹ̀wẹ̀sì ní àkókò ìpèsè náà. Kò gba ẹ̀bùn náà nítorí ó ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ohun tí Ọlọ́run fún un. Tí o bá mọ̀ pé Olúwa ti gbèrò àsìkí fún ọ, ìwọ kì yóò ba ìpinnu yẹn jẹ́ nípa jíjẹ́ olójúkòkòrò ní báyìí. Àìní ìtẹ́lọ́rùn ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn jí ẹgbẹẹgbẹ̀rún tí wọ́n sì pàdánù àwọn ọ̀kẹ́ àìmọye tí Ọlọ́run ń gbèrò láti fún wọn. Kókó àdúrà: Olúwa, jọ̀wọ́ kọ́ mi láti ní ìtẹ́lọ́rùn. Olúwa, jọ̀wọ́ kọ́ mi láti ní ìtẹ́lọ́rùn. Àlàáfíà.